àwòkọ́gbọ́n ni ọ́. Ó ga Odi Ife lẹ́yìn òwe ọ̀rọ̀ ìfẹ́ lágbára. Ohun tó ń kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sáwọn kan. Ọ̀rọ̀ ìfẹ́ lágbára, ó lágbára o. Ẹni ló fẹ́ ọ ní fìlà, tó ní fìlà o. Àfìgbà tó bá sọ tó lánàá o. Ayẹlẹ ṣẹ́rìmọ̀ òun ẹ̀dá. Ìlú gangan ni ó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa kọ sáwọn kan ara mi ò. Ìfẹ́ bí ẹyẹ lẹ́dà ṣọ́hun rí o. Ẹ̀pẹ́ kọ́ wá wé ìfẹ́ ṣálọ lọ́rùn fìdáyé gbogbo. Ìfẹ́ ṣálọ fi sáàmì ọkọ láyà o. Ẹ má má tọ́ ń tọ́ dànù. I woke up in the morning and I stretched up my feet. I said, hey, thank you for praying, and then I brush up my teeth. It's different anyway, so I put on a piece of cloth and then step up into the street, then to the studio just to cook up some bit. Oh, oh my dear, I'm saying, look, I'm a dead man. Believe me. Ọ̀rọ̀ ìfẹ́ lágbára. Ohun tó ń kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sáwọn kan. Sir, this sketch label shows our demand product since 2013. And from my analysis, I found out that our demand for our product has dropped. Drastically? Very drastically, sir. And with this, I feel I need to talk to every one of us, sir. I would like every one of us to up our game. We need to look into this because we are in 2017. We need to understand where the problem is coming from. We all need to buckle up because if we are not careful, may our company not run down by the end of 2017. Or are we not all bothered? Bothered about what, Ifemide? I mean, we are all aware the economy of this country dropped since early last year. So, are you ignorant of that fact? Indeed, I am not ignorant of that fact. Good. And yes, I know we are all aware that the economy has dropped since early last year. Yes, we are aware. But I am also aware that we had a program in this company last year in which you were given an award. And if I may quote you, when you were giving your statement, you stated that the company made a huge amount of profit last year. So please, can you please show us your own analysis? Because from my own findings, I have found out that the last time we made any huge income was in 2013. Or was it all a propaganda for our selfish interest? What can you say to that, Shukemi? Selfish interest? Anyway, I think I should defend that when we are alone, not here. Ifemide Alade, how dare you? You just started the war. Get prepared. Hey, Shukemi. What was that? Apologize now. Apologize? To who? Apologize. To... Yes! I'm sorry. You guys have a lot. Thank you, sir. Thank you, sir. And I did this. Kí l'atẹ́gùn fẹ́ fi gẹ́gẹ́ dúṣe, ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló
It's a good thing you've grown wings. Nice one. Just sọ fún mi, ọjọ́ wo ni ìwọ di detective tó ń tú iṣu nísàlẹ̀? So, tí ìwọ bá fẹ́ show brilliance ẹ fún ọ̀gá, èmi Ṣìkẹ́mi ló yẹ kí ìwọ fi máa ṣe experiment. Kò sí wàhálà. No problem at all. Ṣùgbọ́n wo tètè máa bẹ Ẹlẹ́dàá ẹ. Tètè máa bẹ Ẹlẹ́dàá ẹ kí wọ́n má sack mi. Ìfẹ́mídé, tí wọ́n bá fi lè sack mi, ní ilé iṣẹ́ yìí, I will make you regret your life. In fact, you will regret ever being born to this world. I promise you that. I don't join issues with noisemakers. Oh yeah? We shall see. Okay? Don't mind Ṣìkẹ́mi. I know. That reminds me. Ó sọ pé ó máa tẹ̀lé mi lọ fún lunch ní ẹni. Ṣé wí? Yeah, back in the days. Our Father, who art in heaven, may we pay back to this superstar by 27. That's in the Mufepe, the Baba Toshilekun. Man proposes, God disposes. Now I'm sitting on bed full of roses. Baba stop on me, who needs to know this. Yeah. Back in the days. Now I'm sitting on bed full of roses. Baba stop on me, kò ní sí náà ṣe. Wọ́n lè ní kọ́ máa sọ, ìgbà ayọ̀ ní kọ́ máa fọ́. Oh my God. Other girls shine and you are the brightest. Other girls shine and you are the brightest. That's my best part in the rap. I love it. Are you serious? Could a man you want me to dedicate me here for? For real? I mean, no dedicate here for. Oh, they were for promise. Get out. Kill me. Come on, she be. Come on, piss me off. Ṣé ó dìgbà tí ó bá tó gbọ́ orúkọ ẹ nínú orin kò tó mọ̀ pé wọ́n náà kọ fún. Tí n bá dẹ̀ sọ̀rọ̀ sí wa ni mo sọ̀rọ̀. Ó kọ kàwé ni, ó kọ gbọ́n rí. Kí ló wá gbé kí la jù? Kí ló gbé kí la jù? Kí n la ní, kí n la pẹ́pẹ́rẹ́ mú ẹ. Ṣé iye tèmi sọ fún ẹ pé mo ní láti fi ṣe orin yẹn? Ṣé ìyẹn ni wọ́n send? Dámi náà, ó dẹ̀ fẹ́ gbórúkọ ẹ nínú orin kan dárúkọ ẹ Ìfẹ́mídé nínú orin. Ó dẹ̀ send the right money. Mo explain fún ẹ. To hell with your explanation. Wo, má múnú bí mi o. Mo ti ń try láti pamọ́ra látẹ̀kan. Ṣé iye táwọn ẹgbẹ́ mi ń kó lọ sínú studio lèmi kó lọ ẹni mo wá lọ ń dẹ̀ tó ń bẹ engineer abeg engineer support me. I'm not supposed to beg. Èmi ò tó bá ti rí mi bí star. Èmi mo ti ń ra mi bí star already. At least àti ṣe gbọ́n kó tó ń sọ àti ṣe ó yẹ kó understand what mo ń sọ. My standard should not be on that kind of studio. In fact mo fẹ́ lo studio yẹn gan mọ́ for real. Ìfẹ́ mi ìyọlá mi owó sórí yẹn ṣé mo kókó máa kókó rà kó tó rìn. Èmi ò fẹ́ rà. I don't like that. I want to fly. Mama keep your spirit here. Ṣé dandan ni kí n rà kí n tó rìn ni? No, I just want to be star. I want everybody to know me. I'm a fly. You just keep that positive vibe. What's here? I will make it. You believe me. You so to believe me. You know me. Oh my dad for me. Keep that vibe. What's here? You see, me why me ram me. What's here? I would make collaborations with big artists. In fact, move I do Nigeria. Okay. So if you're by my side. Ọ̀rọ̀ ìfẹ́ lágbára ohun tó ń kọjú sẹ́nìkan
ẹ̀yìn ló kọ́ sáwọn kan. Ọ̀rọ̀ ìfẹ́ lágbára ó lágbára o. Ẹni lórí ọ̀nì fìlà tó ní fìlà o. Àfìgbà tó bá so. Bí báàgì kó lọ pààrọ̀ aṣọ kó wá kí. Ẹ wo alájà, ibi ń pa mi gan jẹ́ ń jẹun náà, tí bá ti jẹun tán màá wá kírun. Kò sí ohun tó jọ Mariam. Bó ṣe máa sọ nìyẹn. Wàá lóye bá jẹun tán máa kírun ò ní kírun. Kọ́kọ́ wá kírun. Béèyàn bá dé, ó wọlé dé. Tí ẹ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà wípé ó ti ẹ̀ wọlé ẹ̀ láyọ̀ àtàlàáfíà. Kó tó wá jẹ oúnjẹ, ìyẹn ni kó kọ́kọ́ ṣe. Tẹ́kùn mọ̀ pé bẹ́ẹ̀ máa ṣe lélẹ̀, èmi máa ti jẹun níbi iṣẹ́ kí n tó máa bọ̀ o. Ebi ń pa mí náà, ẹ kò máa nìyàn lára ni. Ó dà kò burú. Bó ṣàṣe wọlé lọ yẹ, bó wẹ̀ kó má jáde, máa wá gbálẹ̀kùn mọ́ ẹ lórí ni. Ṣé bàbá ẹ̀ lè wà láyé? Kó bá kírun lójú ayé ẹ̀. Tó fẹ́ jọ yọ ọmọ àṣetánì kalẹ̀ yìí, èmi ò ní gbà fún ẹ. Mi ò ní gbà fún ẹ torí àwọn òbí mi wọ́n fi ẹsẹ̀ mi lé ọ̀nà ìsìlámù ni. Bàbá ẹ̀ dẹ̀ fi ẹsẹ̀ ìwọ náà lé. Ó fẹ́ yọ atara ẹni. Mi ò ní gbà. Jáde kí máa lu ilẹ̀kùn mọ́ ẹ lórí o. Jáde o. How long do you expect me to wait for you? Collins, I'm sick and tired of waiting. Okay. I love you. I love you. I love you. Gbogbo nǹkan tó máa ń sọ gbogbo ìgbà náà nìyẹn. Sure, let me tell you something. See, anything bá go wrong in a relationship, ìwọ ló fà á. Honestly, ìwọ ló fà á. Because nǹkan tí èèyàn bá fi sílẹ̀, òun lẹnu ewúrẹ́ máa ń tó. No wàhálà virgin. Èmi ti gbọ́ tẹ̀. Kò sí problem. All right, no problem. I love you too. All right, bye. Thank Ṣùgbọ́n mi àti nìkan láwọn ọmọ ẹ̀sìn ń gbọ́. Mi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ because she has said it all. Kò sí rọ́ọ̀nù gbogbo nǹkan tó sọ but mo ready láti ṣe àtúnṣe. Àmì tẹ́ bá lè fún mi ní second chance má ṣàtúnṣe. Okay. Fún ìdí kan àti ìkejì ohun tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ máa dáwọ́ dúró mi ní ṣe. Àwọn fẹ́ gíní kan yí ẹ kì í ṣe gbogbo èèyàn ní àǹfààní máa ń wá fún lẹ́ẹ̀mejì. Ọ̀rọ̀ mi yẹ ra sẹ́nu iṣẹ́. Mo lè padà sínú ọ́fíìsì mi. Oh my God, thank you. God will bless you. God will make you happy. Seriously, I appreciate you. Thank you. Can I give you a hug? What about a peck? Oh, you must show you. I appreciate. Thanks so much. Raymond. Afternoon, sir. Oh. Later, she came to me taking draft. Can you come up Woluni? I dey serve straight. Ṣé gan ni. Àmọ́ sórí ewu ti fò dá. Sir? Kan tí máa ṣe ṣá ní pé máa sì tọ́jú ilé. Àyíbá mọ̀, ó ti lè ṣe nǹkan ẹlẹ́yìn. No problem, sir. The decision is yours, sir. Yes, sir. Sir, báwo wà ní ara madam ṣé wọ́n ti ń get better dáadáa? Àdúrà táwọn gbà sọ lọ́wọ́ bá ní pé kọ́lọ́run mú lára kíákíá. Màá mọ̀ pé a ṣe wà lẹ́nu ẹ̀ṣá. Ọlọ́run á bá wa fún wọn lálàáfíà. Ẹ bá mi kí wọn ní pé mò ń fún wọn ránṣẹ́ sí wọn sọ. Sir, ṣé ẹ ti bá mi ṣiṣẹ́ lórí fáìlì Sansi Spabiri and Style àti ti Abúlé Ṣòwò yẹn? Sọ fún sẹ́kítì gbogbo. Yeah, I'm just home. Yeah. You know what I was thinking. I
I was thinking we could hang out today, you know, like we just sit somewhere and talk, you know, get to know each other. What do you think? Oh, you want me to come to your area? I would come, no problem. Just send the address, I will come there. Alright. Thank you. Ah! Malal Barakat. Yola. Ọmọ olùtúmbà sọ̀rọ̀ ẹ̀. Ìgbọ́ tí mo dárúkọ ẹ̀. Ọmọ Alábàárìkà. Ṣé yẹn ṣó tí mo lọ níjọ́ Sátidé tó tẹ̀lé mi rẹ̀? Bẹ́ẹ̀ mo ti rọmọ ẹ̀ nípa rí ọmọ bàbá. If you see this babe, you go die. Fine girl! Iyola. Kíkọ́ ní ìbọn ẹmọ ẹ lọ́wọ́, kí Fẹ́mi dé kó bọ ẹmọ lọ́wọ́, ò lè má rí mọ́. Àmì? Jọ, kéde kó ṣàmì. Torí pé mo fẹ́ kó bọ́ ni. Kí ló ń ṣe yẹn náà? You know the reason big. You know the see wetin I dey see at all. Ṣé o ní big dream ni? Èmi tó ń wo etí kan bá mess up nínú ayé mi, èmi máa pick. Yes, because mo gbọ́dọ̀ máa rìn lọ lójú títì báyìí káwọn èèyàn máa hail mi. Mo gbọ́dọ̀ kọ orin tó yẹ pé ó máa jẹ́ hit of the moment. Tó yẹ pé àwọn èèyàn máa gbọ́. Me, I never get. One pé kí wá lọ settle down at this age láìláìláìláì kò lè work. Iyola. Ká sọ nípa ọ̀rọ̀ olówóde. O gbọ́dọ̀ ń fẹ́ ọmọ ẹ̀ máa fún ẹ. Ṣé kìí ṣe pé Ìfẹ́mídé ń rán ẹ sí mi pé kó wá máa bá mi sọ̀rọ̀ ṣá? Ìfẹ́mídé ṣe máa ń ràn ẹ́ sí but as ọ̀rẹ́ I just have to advise you. Ọ̀nà rome rẹ̀ ọ̀nà ìparun wà. Try to come back. Hello? Báwo? Ọ̀rọ̀ ṣí ò ló ń bá mi sọ náà. Ṣé mo ní credit lórí fóònù mi ò pé ẹni? Wo Ìfẹ́mi. Má múnú bí mi o. Mo ti gbọ́. Look, there's ó tẹ̀ ní nǹkan tí fẹ́ pè fún kó tó di pé o pè mí nsìn. There's this thing that just came up now. Àwọn kan fẹ́ sit meeting pẹ̀lú mi. Àwọn new record label kan ṣá. So ó dẹ̀ mọ̀ àwọn aṣọ mi bàtà mi wọ́n ti àwọn kan ti ń hold nínú wọn. So mo fẹ́ get aṣọ tí màá wọ̀ lọ. So I was thinking if I could get, I think 7,000 naira ó máa tó mi. Because mo fẹ́ fowó yẹn ṣe nìyẹn. Jẹ́ kí n send ẹ sí account Felix. Tó bá ti mọ̀ pé ò ní ṣe jẹ́ kí n tètè mọ̀ o. Alright, no problem. Màá send account detail Felix ẹ. Jẹ́ kí n mọ̀ tó bá ti send ẹ o. Alright. O ṣe nǹkan tó fẹ́ gbóná nìyẹn. ATM mi wà níbẹ̀. ATM mi? Ó wà náà mi kí ṣẹlẹ̀. Ìfẹ́mídé fẹ́ send owó sí account ẹ̀ máa lè gbà. Jọ, Iyola, ẹ ṣe the same day I'm sorry rẹ sọ fún ọwọ́ ìnẹ̀fẹ̀ ńlá. Àbí kì í ṣe Ìfẹ́mídé? Ṣé kì í ṣe Ìfẹ́mídé tó sọ pé ò nífẹ̀ẹ́ ni? Do you know what you're gonna do? Wà lọ sí báńkì mi, wà lọ gba BVN nọ́mbà mi, wà mú ATM wà lágbà owó. Dona. Yo, hello. Press on. Yeah, I'm there. I'm at the bar. Raining? It's not raining here. No. I didn't see you lying. Okay. I'm sorry. What did you want me to do now? You're not coming again? Hello? Kò yọ wíṣọ mọ́tò wá sí ibà yìí. Àbúrò ọmọ aláyé bàjẹ́ òlélẹ̀. Sorry, uncle. Open up. I talk am. I tell my colleague say you be artist, but she dey follow me argue. Uncle. Abeg, may I take shot with you, abeg? Take it easy. I'm sorry. All right. Sorry. That's enough. Okay, Uncle, thank you. All right. Head on. Hi. I see. No problem. Oh,
Iyola and you? You only asked for a seat. Was it a crime allowing you? No. I was just thinking we get to know each other, you know. It's no big deal. Okay. Anyway, my name is Bemisola. Wow, Bemisola. Nice name. So, what do you do? Do you stay around? 2 questions at a go. It was taking down. Agege 200. Agege 200. Thank you, Yahweh. 100 naira. 200. Yo, 100 naira. Agege ńlẹ̀ bí balẹ̀ fẹ́ gbé 200 naira. Kó sì lọ. Ìwọ irú ẹ̀ pa ń lu yín lo wà ní báyìí. Hello. Hello. Where is your car? Car? I don't have a car. Oh, really? Yeah, actually, mo ń dúró de ọ̀kadà ni. Wow. Okay. If you don't mind, can you come in? Oh. Yeah. Thank you very much. Thank you very much. Ojú ṣe fi mọ ẹni tó ń fẹ́ ní dọ́kan òwe. Báwo bá fẹ́ ni nílé àkìtà bẹ̀rẹ̀ ṣẹ̀wọ̀ lẹ́ṣẹ̀wẹ̀ nu ọkọ̀. Mariam, gbogbo ìgbà ni mo máa ń sọ fún ẹ, ọmọ tó bí nílé mùsùlùmí. Àtọ̀tún àtòsì tó ti ń bíyàn ilé mùsùlùmí ni. Mo ní tó o bá fẹ́ kíyàn máa sálámọ̀ ni. Mo ti gbọ́ mọ́. Sálámù aleikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹyọ kan ṣoṣo tó pa gbogbo wa pọ̀ nìyẹn. Kò sí àkókò àbí àsìkò ìgbà kan ní kíkí. Ṣùgbọ́n sálámọ̀ yìí nìkan òun ló wà fún mùsùlùmí ní gbogbo àsìkò. Gbogbo ìgbà tẹ́ bá ríra yín báyìí, assalamu alaikum, assalamu alaikum. Ní ìṣẹ́jú ẹ lè máa sọ bẹ́ẹ̀. Ohun tó so wá pọ̀ ni. Ó yá ọkọ mi lọ gbé báàgì ẹ sílé kó wá lọ kírun. Màámi, mo ti ya mọ́ṣáláṣí ìgbà tí mò ń bọ̀. Mo ti kírun, mo yá gèlè lọ́wọ́ èèyàn kan. O ti kírun. Kò burú Ọlọ́run àgbà. Àmín mà. Ramon wálé o. Ta ló wálé? Ramon bíṣẹ́ yín. Mo rí bíṣẹ́ láàárọ̀ yìí náà. Kò dẹ̀ sọ fún mi pé òun bọ̀ ń bí báyìí. Kí ló wá ṣe? Ó wá ṣẹ̀dùn ọkọ ẹ̀ fún mi náà ni. Ó mọ̀ pé ó yẹ kéèyàn mọ tó yẹ kó ṣe síwájú. Súnà tànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun tó wá ṣe bó ti yẹ kó ṣe òun ló wá ṣe. Torí tó mùsùlùmí méjì bá ti ríra wọn tó ríra wọn lárí dunnú tó ń wora wọn báyìí wípé ohun tí mo fẹ́ rè á kọ́kọ́ tó àwọn òbí ẹ̀ wá á wá ṣe ládàá tó yẹ kó ṣe. Òun ni tọmọ yẹn wá ṣe. Mọ́mì, kí lẹ̀ ń sọ náà? Kí lẹ̀ ń sọ yẹn tá ní tá. Má wulẹ̀ sọ pé kinní yẹn ọmọ tó ń wò tèmi gan pàápàá rí ọmọ dáadáa ni. Alájà mi ìfẹ́ o. Ọmọ tó lẹ́sìn ó ní wákàtí 5 ò já létí. Báwo nínú mi ò ṣe nídùn bí n bá rí. Ẹ mọ̀ pé mo ti lẹ́yìn tí mo fẹ́ fẹ́ o, mo lẹ́yìn tí mo fẹ́ fẹ́ ẹ mọ̀ o. Èmi ò rọ́kùnrin kan pẹ̀lú ẹ̀rí o. Ẹ mọ̀. Mi ì rí. Alájà ó ti dìyẹn ẹ mọ̀. Ó dà mo ti gbọ́ ẹ wò kó ṣe ẹjọ́ yín. Máa rò wọ́n lọ́la lọ́fíìsì. Èmi àti ẹ̀ àjọ máa wọ̀ ẹ má wọ̀. Mariam. Ẹ̀yin mọ́mì ẹ má wọ̀ rí. Mọ́jà wọ́n ń bọ̀ abẹ́ ọmọ yóò mọ nǹkan kan o. Ọmọ tèmi rí bó ṣe rí tó jẹ́ wípé ó gba ẹ̀sìn ó ń kírun wákàtí 5 ẹ̀ ó ní kí n já létí ìyẹn lèmi máa fẹ́ o gẹ́gẹ́ bí onímùsùlùmí o. Kí ló wá ṣe lé mi? Why tó ṣe wá sílé mi láìkẹ́ ọ? Kí ló dé náà? Kí ló ń ṣe báyìí fẹ́ mi? Ṣé ọ̀rọ̀ nǹkan tí mo wá ṣe nílẹ̀ ló ṣẹlẹ̀ yìí? Ó dẹ̀ wọlé gbogbo ẹnu ọkọ náà. Kí ló dé kò síṣẹ́ ni? Kí ni gbogbo yín ṣe tà?
Ṣé ìwọ ò gbọ́ pé ìyàwó ọ̀gá kú ni? Ìyàwó ọ̀gá wo? Ọ̀gá kan náà now. Yé. Nígbà wo? Ọkọ pè wá láàárọ̀ ni pé ìyàwó wọn ti late. Ọ̀gá ńkọ́? Ọ̀gá dà? Ìfẹ́ mi dé. Sórí àárọ̀ ilé èèyàn kan dédé pè wá pé ìyàwó ọ̀gá kú lánàá. And then wọ́n tún sọ fún wa pé operations gbọ́dọ̀ continue torí ọ̀gá ò ní lè make meeting nìyí. So gbogbo alóbà mi ò I don't know. So sad. Ó dùn mí gan. So ibo ni madam kú sí? Ìlú òyìn. This is sad. So anyway, check ká wọlé. Oṣù wọn kò ní. No, dúró gbé ká ló sọ fún ibà rẹ̀ ṣe tó pọ̀. Every operation ṣe kò dédé. Ọ̀gá ò ní lè wá No be situation, if I get better occupation, if say I eat the money, anywhere you want to go, we go fly. Anything you say you want, I go buy, just to show you what you mean to me. Now let's take it easy till we get there. Wow, very lovely. Yola, I think you're a good guy, but what? But what? Look, Bimsala, I can't just live a day without you. God knows. Just tell me yes, and believe me, it's straight to the altar. Just like that. Our marriage will be pushing soil. See, Yola, you have a very bright future. I think you should focus on that. And just leave this marriage thing aside. You have a long way to go. I know. Bimsola, I know. You know, a partner like you to walk along with on my way to success. I'm sorry. I'm very sorry. I already have somebody. Distance relationship. Look, I'm not asking you to quit him. I'm not asking you to let him go. No. All I'm asking for is a chance in your heart. A chance in my heart. Ìlú gangan ni ó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa kọ sáwọn kan. Àìsàn ráńpẹ́, àìsàn tí mo fojú di, àìsàn tí kò kìí ṣe máa ṣe ìyàwó mi ló mú un lọ yìí o. Ọlọ́run kò bá má jádùn kẹ́ni kò pa ládùúrú bí ó ṣe bá mi jẹ ìyà tó. Àdùkẹ́ ò tí jẹ iṣẹ́ kò tí jẹ iṣẹ́ tó ṣe. Àmọ́ Ọlọ́run àtọ́ṣe o. Ìfẹ́ mi dé, èmi ò rò pé nǹkan tó kọ́ ni. Kí ló wá kàn? Kí ló kàn bí tí báwo? Times with that number ni mo tún fún ẹ pé kò ń ṣe ọ̀rọ̀ marriage à ń fẹ́ra wa yìí ló wà lọ́kàn mi for now. Wo bí mo yẹn rí náà? Ṣé báwo artist ẹgbẹ́ mi ṣé báyìí wọ́n ṣe rí rè? Àìmọye àwọn tájọ bẹ̀rẹ̀ ọ̀sùn yìí mo mọ bí tọ́ wà lé nìyí o wá sọ pé kí wọ́n lọ meet èèyàn kan. Look, mi ò ráyè o. If you claim you love me, you would help build my career, not ruin it with this your selfish attitude. Ìfẹ́ mi, ìdùnnú mi, ayọ̀ mi, ẹni tó kàn mí fẹ́, ìyìn Olúwa mi. Ṣé
nítorí nǹkan tí mo sọ fún ẹ pé kò ṣe torí pé mo ní pé kó wá lọ mọ ọmọ sí mi àbí gbà ló fẹ́ lọ mọ wọn ó fi sọ gbogbo àdúrà ọ̀rọ̀ ẹ̀ sí mi. But you and I know that I am your #1 fan. And you know that all I have ever wished, all, is for your success. Then being my success is supporting me to get the car. Báwo máa ṣe pera mi ní artist tí mi ò ní mọ́tò? Oh, ṣùgbọ́n ọ̀nà ṣàwọn pé tàbá jọ ń rìn lọ, àwọn èèyàn máa ń kí mi. So that makes me a star. So mo need mọ́tò. Mọ́tò. Ṣé ó pọ́n mi lé bí mo ṣe ń rìn kiri láì ní mọ́tò yìí ni? Ìyọlá máa wọ àgbàlagbò ṣiṣẹ́. Sórí àsìkò ẹ̀dá àsìgbẹ̀ ẹ̀dá láyé yìí, ọwọ́ Ọlọ́run mà ló wà. Put your trust in God. Because sórí nǹkan tó tó yìí, ó sì ń bọ̀ wá ṣẹ́kù. Oh, there you go. Oh, spare me that. Ṣé ti ẹ báyìí? Ó ṣẹ́kù o, kò ṣẹ́kù o. Boys don't get time for that kind of thing again. Nǹkan tẹ́mi mọ̀ ni pé you love me to anybody. Yoruba, why are you doing this to me? Why is it that èmi nìkan ni mo make things happen? Kò sí nǹkan tó fẹ́ ṣe. There's nothing to fẹ́ ṣe tí mi ò kì í support. Just this one that I have asked you to support me. But then she look up for me. Why are you making me feel like I am the only one? Ó jẹ́ kí n máa feel mi pé mo force ara mi lé ẹ lórí. Wo, nǹkan tí ó bá ń wẹ̀ ni kò sọ. I've made my point. Odi Ife, ọ̀rọ̀ ìfẹ́ lágbára. Sir? Aṣọ ìyàwó mi Àdùkẹ́ ló wọ̀ yìí. How come? Benny, she's aware of it. Àwọn náà sọ pé kí n wọ̀. Wọ́n lè máa like ẹ pé favorite ni. Yes, of course, favorite mi ni, but for possible kò ní kò wọ̀ náà. Níbo ló wọ́n gán wá sí? Wọ́n wà nílé. Wọ́n ní pé ká jọ máa lọ. Àwọn máa bá wa later. No. Àdùkẹ́! 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 Iyọlá, ẹ̀mẹ́ ló ní mo pè. I never counted. Mo mọ̀ kó o ní ká. Ọjọ́ Iyọlá kí ni problem rẹ̀ gọ̀gọ̀ kí ló ń sọ lẹ́ni tí ó dùn. Ìwọ tuntun ni ọ̀rẹ́ tí mo date for over 2 years. Náà ọmọdé pè é sọ, ó yá wá lọ mọ parents, ó sọ fún rárá, wé ìrẹ́dì. Ṣé ọ̀rọ̀ wà nínú ẹ̀? Ṣé ọ̀rọ̀ ni ẹ dán? Kí ṣẹlẹ̀ gangan? Wé ìrẹ́dì. I no get you. Ṣé o no fẹ́ máa hinder success mi? Because me more problem I fẹ́ meet àwọn parents meet àwọn parents isn't it too early? Kí ni mo fẹ́ lọ meet wọn fún? Wo jẹ́ kí n sọ kan fún ẹ. Ìfẹ́ mi dey ready for marriage. Me as I dey so me I never ready. I never. Ṣó yẹ báyẹn? Ló ń ṣọ̀tọ̀tọ̀. Èmi ronú bóyá máa da fún èmi láyé mi. Ìyẹn ronú kí wọ́n lọ máa fẹ́ backside mi. Ìfẹ́ mi dé. Ṣé mi ṣe jẹ́ mọ́ sọ́kàn tí wọ́n watch chance? Wàláì, ọmọ, do you know what you gonna do for me, please? You call Ifemide, tell her you want to see her, and sit her down. Koshekiri, tell her you don't love her anymore. She knows. Yeah. Oh, Mokwe, the only thing to welcome, the only love of my heart is my career. Hey. Benny, because me, Papa, I'm never ready for all this shit now.
You know the reason big? How am I at this age? I want to make it big in Nigeria. I want to make it big in the music industry. You mean my superstar tí mo máa rìn lórí títì. Ṣé iye tí mo máa rìn táwọn èèyàn máa rí mi tó máa hail me. Iye boss. Ó ti yé gan. That's my own love for now. My career is my love. Ó ti yé mi. Ọmọ ro ṣẹ̀ṣẹ̀ mi ti yẹn kan. Yeah. That's what's up. Ọmọ tí wọ́n sọ nìyẹn. Yeah, what's up? Yeah, ọmọ alálùbáríkà, ọmọ tó lè bá rìn tó ń pè ó understand. Ṣé o gbórúkọ ẹ ní Gbémisọ́lá? Ọmọ yẹn máa gbé mi ní level tí mo wà, á gbé mi lọ sí next level. Ṣé o yẹ báyìí irú ọmọ ìlú lè bá rìn tó máa mọ̀ pé yeah, you work with the right person to way to success. Mi Fẹ́mídé, I'm so sorry. Mo regret wípé èmi gangan rè introduce Fẹ́mídé sí ẹ. Forget that thing, Joe. Forget that thing. Wo. You want to back me up ní state. Fẹ́mídé, I'm sorry. Sọlú alábẹ̀rẹ̀ kàrí. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó ní tí a bá wá sí ilé olókùú báyìí pé ká máa ṣe àsìkiri, ká sì tún máa ṣe àsàlátù. Torí pé ìyẹn ló lè jẹ́ kínú àwọn tí a wá kí kó múnú ọdún dáadáa. A ní láti máa bà wọ́n nínú jẹ́ mọ́. A ní láti máa bá wọn sọ̀rọ̀ dùnnú, ká máa ṣàdúrà fún wọn ni kí Ọlọ́run lè forí jẹni tó ti kú. Mo wá ń gbàdúrà pé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí ọ̀gá wa kọ́lọ̀ ń bá wa dáwọ́ bẹ́ẹ̀ dúró. Àmín. Gbogbo nǹkan ìdùnnú kó túnbọ̀ máa ṣẹlẹ̀ sí wọn. Ká má rogun àtẹ̀kú mọ́. I really appreciate gbogbo bẹ ṣe ń bẹ̀ mí wò lóòrèkóòrè. Ṣé gan ni mo gbàdúrà pé ìní fi irú nǹkan báyìí sàn fún gbogbo àwọn tá a lọ́ọ́ ṣe máa ń lágbára. Báwo wá ni ṣé iṣẹ́ ń lọ? Sir, Ben, everything was okay in office, sir. Sí wàhálà kankan. Ṣé ẹ̀dẹ̀ tí wá jẹun báyìí sà? Torí ẹ máa need láti jẹun kí ẹ wà okay. Torí gbogbo ká máa ronú báyìí kò lè dá nǹkan kan sà. Ẹ máa need láti jẹun kí ẹ wà okay sà. Kò sí problem rárá pẹ̀lú oúnjẹ. Ẹ wo ọ̀gá, Ọlọ́run jẹ́ káyé gbọ́ bá tọ̀kọ̀ sẹ́nu ọ̀nà lè wà. Mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ àmúwá Ọlọ́run ni. Mo lè fẹ́ kẹ́ ti ẹ̀ gbàgbé ẹ̀, Ọlọ́run jẹ́ káyé gbọ́ ẹ̀. Ṣé wá rí bí mo ṣe ń bọ̀? Èmi ti yà sí ọjà. Mo ti ra ẹ̀fọ́, edé, pọ̀nmọ́, panla, ṣàkì, everything pátápátá ni mo ti rà láìkó ẹyọ kan. Mo ti wá ra ìjẹ̀bú-làwà gàrí tí mo mọ̀ kẹ́ máa ń láìkẹ́ báyìí. So tí má ti ṣe ẹ̀fọ́ yẹn tán sìn, tí mo kó gbogbo àwọn èròjà tí mo kó sínú ẹ̀tọ́, màá wá ro ẹ̀bà yóò máa fẹ́lẹ́ dáadáa. Mo wọ̀ pé ẹ máa láìkẹ́. Ẹ ti wá bọ̀ ọkọ ọ̀gá. Mo tún ra juice. That your favourite juice. Mo tún bá yín rà so that tẹ́ bá jẹ ẹ̀bà yẹn tó ẹ máa mu juice yẹn, you know. In that case, Miss Shikemi, ká wọ kitchen ká lọ dáná fọ́gà. Jọ̀wọ́ kitchen bí báwo? Ó ní ìdìnnà èmi ò tiẹ̀ rí ìfẹ́ company ní ìdẹ́ tó máa kí ìlú ní company nínú kitchen mi ò fẹ́ ẹjọ́. Tó bá ti mọ̀ kó o ti fẹ́ ra nǹkan tẹ́lẹ̀, mo bá ti ra nǹkan fún ara ẹ kó wá ṣe ń bíbá yìí. Okay. I really appreciate your effort. Tí bá tẹ̀ máa jẹun gan, kì í ṣe bí òkèlè for now, bí fruit ni. Fruit, yes. Ọ̀gá, mo bá yín ra fruit bọ̀. Apple, banana, gbogbo mo fẹ́ máa ń like banana gan. So, ẹ ṣe lè. Mo really appreciate your effort. But ṣé grapes wà mí tó wọ́n gà máa like grapes gan? To get to be familiar with Fatima, she called me Cassandra. Ṣé dáadáa ni? Gbogbo lé ń kọ́. Ọpẹ́ ní fọ́lọ́run. Orúkọ ẹ ni Ìyànlá Ọlámilékan Akande. Yeah, that's my name. Yeah. Ṣe tẹ́ bá fẹ́ pè jálẹ̀ mà ṣe mọ irú iṣẹ́ táwa ń ṣe hip hop artist ni mí. Iyelexi yẹn lórúkọ tí àwọn ti gbòòrò ń pè mí ẹ̀ mọ̀ àwọn tí bá drop album ẹ̀ máa rí gbàgàdà báyìí lójú ẹ̀ ní Iyelexi, so mo prefer yẹn mọ̀. Orin
orin takasufe ni ìwọ ń kọ kì í ṣe orin mùsùlùmí. No, hip hop. I don't do that, man. Èèyàn láàbí kí ló korúkọ rẹ̀ ojú mi dáadáa. All right. Ohun tí mo fẹ́ sọ fún ẹ lénìí mo fẹ́ kó mo ṣe. Mi gbọ́dọ̀ tún já ẹsẹ̀ nínú ilé mi mọ́. Ọmọ mi lè fẹ́. Wow. Má jẹ́ kí n rí ìwà àtọmọ mi pọ̀ mọ́ láéláé. Ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀. Ọmọ mi lè fẹ́ rárá. Wonderful. Bẹ́ẹ̀ni. All right. You know your problem. Anyway. Mo fẹ́ máa lọ. All right. Iyọ́lá dà. Iyọ́lá. Ṣé o lọ toilet ni? Ó ti bọ́tà. Ó bọ́tà. Ibo ló lọ? Ṣé n kò ṣe é? Alájà, ṣé kò ṣe pé ti sọ nǹkan míì fún bọ̀bọ̀ yìí tẹ́tí jẹ́ kó bínú lọ? Ṣé kò ní pẹ́ lé lọ? Títa ní bá sọ tó fi bínú. Lọ bèrè lọ́wọ́ ẹ̀ ohun tó mú bínú. Lọ bèrè lọ́wọ́ ẹ̀. Ara ẹ̀yin èèyàn mi. Ìfẹ́ tí ń gbẹ́nu wọn kò dára. Ṣé nǹkan tí mọ́ mi ṣe jà? Nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí, olùbà tí bá kó kúrò lólè fún yín kẹ́ tó mọ̀. Ṣé ẹ ti gbọ́? Ẹ máa bà bọ̀. Àǹtí, ẹ káàsán. Akínbọ̀dé street ni mo ń lọ. Akínbọ̀dé, ẹ wọ ẹ lọ straight down. Tẹ́ bá sì lọ sí yà sí right in then yà sí first left. Àǹtí, ẹ jọ̀ọ́ má bínú. Mi kì í ṣe wòlíì ṣùgbọ́n a máa ń mú mi ríran ní ẹ̀ǹkọ̀ọ̀kan. Ẹ̀mí Ọlọ́run ní pé kí n sọ fún yín pé kì bá dákẹ́ gbọ́rọ̀ sí àwọn òbí yín lẹ́nu. Kẹ́ má bàa tàpá sí ọ̀ràn yín torí ẹni tí kò nífẹ̀ẹ́ yín. Ẹ ṣé. Ẹ wá. Ẹ dúró kí ló máa ṣe yìí? Nígbà tí dá mi dúró sí tẹ́bìrì ọ̀nà tí n bá júwe ọ̀nà fún yín ẹ̀ríyàn burúkú ni mí mo tún júwe ọ̀nà fún mi ẹ̀dẹ̀ ń jíṣẹ́ ìbànújẹ́ fún mi. Àǹtí. Títí máa fọ́ ni o ìdùnnú mi ayọ̀ mi mọ́mí ò dé fẹ́ kí n fẹ́ ṣé bó ní pé nǹkan tó bá wọn ọmọ jẹ kìkì wọn mọ́nú. Definitely kíní yóò lè ṣe kú pa mí náà because nǹkan tó wù mí jẹ ni ó láti jẹ́ pé wòlíì èké ni woman yìí wòlíì èké set up ni kíní ìmá jẹ́ àmọ́ mi mo rí iṣẹ́ ọwọ́ yín ṣẹgbẹ́ mo rí iṣẹ́ ọwọ́ yín. I look around the world. Guess what I say? Kò sí ìfẹ́ mọ́ láyé o. Káwé ní bàrí màá ló máa kú. Ẹni rojú rere, ìfẹ́ rere. Ẹ̀dákun kó má máa sọnù o. Ó máa ṣe kò mọ́ o àfìgbà tó bá sọnù látó dábàá ẹ̀ lẹ́bi. I look around the world. Guess what I say? Kò sí ìfẹ́ mọ́ láyé o. Káwé ní bàrí màá ló máa kú. Ẹni rojú rere, ìfẹ́ rere. Ẹ̀dákun kó má máa sọnù o. Ó máa ṣe I give you everything. kò mọ́ o àfìgbà tó give you my love. I give you my heart. I give you everything. How could you do ìfẹ́ mi dà o ara ẹ̀yin èèyàn mi ìfẹ́ tí lẹ́nu wọn kò dára ọmọ àmàṣọ ìfẹ́ tó ní sinmi èmi ọmọ mọ́ ojú ò ṣe fi mọ ẹni tó ń fẹ́ ní dọ́kàn òwe. No,
My mom was right. My mom was. I don't think I'm gonna date you anymore. I don't need to do this. I can live without you. I'm gonna live without you. I can live without you. I can live without you. Odi Ife, ọ̀rọ̀ ìfẹ́ lágbára, ohun tó ń kọjú sẹ́nìkan. Baby. Ṣìkẹ́mi, kí ni gbogbo èso ṣe ẹ́ ná? Òṣì bí báwo Ọlọ́run ní jẹ́ ṣúṣe. Má ṣe bẹ́ẹ̀ mọ́, má ṣe rú ẹ̀ mọ́. Wo kó tó sọ̀rọ̀ jù. I brought you your favorite Ijebulawa gari. Ta-da! Ọlọ́run ṣe. Ó sì pọ̀ bẹ́ẹ̀ o. Ṣé kìí ṣe máa tó lọ? Ẹ̀sẹ̀? Ó sì pọ̀ bẹ́ẹ̀. So, all for you, my baby. Still, ní láti máa ṣe gbogbo ìṣtó ń ṣe yẹn, okay? Nǹkan tó ṣe láàrin mi àti ẹ, ó ti ṣe ló ti kọjá, kò lè ṣẹlẹ̀ mọ́. So wise up. Àmọ́ rọ́bà ṣe bílẹ̀ ọkọ ló wà náà. And so? No, sọ fún mi náà kí ni big deal. Ṣé bí wò níyàwó ńlé? Wo gbogbo yẹn lẹ̀ jàre. Tí n bá tiẹ̀ máa fẹ́ yàwó sílé, kì í ṣe wọ̀. Yes. Wo bí sì, nǹkan tó fi wà nílé iṣẹ́ yẹn ni wípé àyà mi ń já bóyá o lè parọ́ mọ́ mi, òun ṣì ní. Àmọ́ nísìn mi ò rán ẹ. Ibi tó bá wọn lẹ́nu ni kò fẹ́ nu ẹ̀rọjọ́ lọ, mi ò rán ẹ. Okay? Tó bá lè ti di Monday, endeavour to pick your sack letter at the front desk. What? Yes. Sack letter? Tó bá ṣe tán. No, you can't do that to me now. Abba, my darling, my boss. By the way, Mama appreciate Ijebulawa gari tó bá mi gbé wá. Mo really appreciate it. Thank you very much. And you still want to sack me with my Ijebulawa gari? No, my boss, Oga, ẹ má bínú now. Okay, me ní ṣe irú ẹ̀ mọ́. I mean, boss, Oga, ẹ má bínú now. I said I'm sorry. Sack letter, be báwo now. Listen to me. Your Oga. Ifemide, sorry, kó bá bínú ju àìlọ, ojú àlọ. You don't need all this. Even though you need it, but I want you to do me a favor, please. Forgive Ray. Please, I want you to forgive the of ọmọ ọsàn. Ray bá ti pọn lápọ̀jù ohun rẹ̀ bá mi kókó ndo boy rẹ̀. Ohun rẹ̀ kókó ndo bá mi. Mo dédé ọ̀rọ̀ ro sọ mi mo gbà o. Wallahi ta'ala mo gbà de nítorí sọ fo inú rẹ̀ bí ẹ. Ẹni inú bá dé bí na biju. Ray má sọ ọ̀tọ̀ ọ̀rọ̀. Ifemide fẹ́ kó forgive Ray. Please, dáríjì nítorí sọ fo ẹrú kan. Ohun rẹ̀ má mú ká bu dédé gba ẹrú o. Dédé ọ̀rọ̀ ro sọ mi mo gbà. Mo gbà bọ́ nítorí Ọlọ́run fẹ́ má bínú wọn jọ fẹ́ kó dáríjì nítorí sọ fọ láti jẹta bó ṣe mú wòye wà láyé jẹun ele jẹ ele mu kódà dídá ara ẹ ti ń gbọ̀n ó lárí dókítà láàrin yẹn ní ọ̀nà gbogbo kó bẹ́ẹ̀ sì ń gbọ̀n yìrì mí kí wọ́n ṣẹlẹ̀ wọ́n máa lè rí a níjọ́ mi tí ń kí jù wọ́n kọ́ níyàn tí ń kí náà tì ó lè ṣe kiri ó lè fa kájí arrest jọ tó dọ̀lọ́ bá mi dáríjì jọ I want you to forgive him please. Ọ̀nà Felix ọláyín ni ọlá ń jẹ o ọláyín ló ń jẹ o ó lóun ò lè jẹun ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ sí mi látọjọ́ yìí ni ṣé bóúnjẹ nìkan lóun ò lè jẹ ṣé mo bí tààrà tèmi kù sí látọjọ́ yìí ni. Ifemide mí ni irun máa sọjú sọfọ kó o rò náà rojú nítorí sọfọ orin yorùbá rò náà rojú tó máa ń ṣe kiri ó máa ń jẹ kára rò ní ọjọ́ má jẹ kó rò nífẹ̀ẹ́ kó fà ẹ̀sán síbẹ̀ jọ
má bínú. Ẹ̀wọ̀n Ìyànlá ò love mi. Àtijọ́ sí kinní tí mo ti lọ síbẹ̀ tí mo ti lọ rí ọmọ ohun àtọmọ onídọ̀tí ọmọ olóòórùn yẹn tó tọ́jọ́ wà pọ̀ kó pè mí látọjọ́ yẹn kó tiẹ̀ béèrè lọ láti explain anything fún mi àmì láti ẹ̀ ti bá mi sọ kọ́kọ́ kó tiẹ̀ bọ́dà kó pè kó ṣe anything. Báwo ni wọ́n ṣe máa ṣe bẹ́ẹ̀ náà kó pè mí náà kó ṣe kọ́kọ́. Mi ìwà kò lè sọ pé mo mọ̀ pé mo wà náà because torí ẹ̀gàn mo ṣe mọ̀ gbé flags yẹn sílẹ̀ lọ́jọ́ yẹn so that a lè rí ìwà tó ń yẹn ò dáa náà. Jọ, wait a minute. Wo mi, Iyola. Look into my eyes and tell me what you say. Ọ̀rọ̀ tó sọ fún mi, ṣé o má sọ fún o call ẹ̀ o dá nọ́mbà rẹ̀ sọ fún Egbe àbí kó sọ mí lọ́jọ́ yẹn. Rọ́nà má parọ́ mọ́ mi náà. Mi ò sọ pé mo pè o. Mo ní kò sí owó lórí fóònù mi. Listen to yourself. Don't have credit on your own phone. Ayé onírọ́ọ̀nì dá adáwọ̀dọ̀ ṣì síbẹ̀síbẹ̀ jọ. Kò sówó lọ́wọ́ ẹ̀ ṣe bó owó kọ́ ni mo wá fún ẹ owó kọ́ ni mo wá fún ẹ lọ́jọ́ ẹ̀ mo ṣe gbóúnjẹ wá. Síbẹ̀síbẹ̀ má bínú jọ má bínú. Iyola. Tell her how much you love her. Bí bó ṣe máa ṣe rè yẹn ọ̀nà ìrò máa kún ẹ̀ tì wọ́n ìlú báńkì dọ́bí tó ń ti pinnu wọ́n sọ fọ́ ọ̀yà propose to her jẹ́ kó mọ̀ sọ wá how much you love her. Múlẹ̀ ọ̀jẹ̀ ìdí wọn máa kọ́ ní ọ̀ múlẹ̀ kó propose. Iyola, what's today's date? We are down question. Kí ni date ni o simple? Man, ìfẹ́ mi kí o ti tún bá ọ̀rọ̀ sẹ́yìn. Má fún un jẹ́ ká pàtó yẹ̀ sẹ́yìn jàre. Kí ni? February 2. Kí ṣẹlẹ̀ February 2nd. Happy birthday to you. Happy birthday. Mo ti máa ń gbére yẹn. Tó máa ń gbé ní tó. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Ìfẹ́ mi dé. Happy birthday to you. You can see now. Ọ̀run ẹ̀ o. Wo. Jọ ọmọ òṣì yẹn ṣó ti dìbí fún mi. Látọjọ́ ẹ̀. Èmi àti ẹ̀kọ́. Ìsìnkú jẹ́ ká àmọ̀jáde. Fáìn kẹ̀ wàláì dédé ni ìrora mi sọ o fáìn ju iye fún bí lọ wàláì. Èmi ò fẹ́ mọ́ ọ̀gá tó dé. Happy birthday, happy birthday, happy birthday to you. Miriam, happy birthday to you, long life and prosperity. Ìgbà ọdún fún ẹ báyìí oṣù kan ni. Ẹ ṣé gan sir. But ìyẹn pọ̀ dé o. Àkópọ̀ àtọ́ kò pọ̀. O mọ̀ pé tí wọ́n bá nífẹ̀ẹ́ síbi kó pẹ́ láyé kọrin kése ni. Ẹ jọ̀ọ́ sir, báwo lẹ ṣe mọ̀ pé àná ni birthday mi? Àti pé báwo lẹ ṣe mọ̀ pé mò ń jẹ́ Miriam? Ìwádìí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìwádìí gidi. Now, má wàá bínú pé lè kéré o. Till next time I'll do it. For me, ẹ ṣé gan sir. Thank you so much sir. Mo dẹ̀ gbìyànjú kí tẹ get lórí phone lánàá. Àmọ́ kò lọ. Ká mo dẹ̀ tún wá mọ́ lẹ́yìn ní báwa wálé. Ẹ má bínú sir. I actually wasn't around and doing so many calls tí mo gbà lánàá battery mi flat. Sori mo ti ń rò àwọn nǹkan táwọn èèyàn bá mi sọ pé kí n remarry mo ti fẹ́ ṣe ń sìn. In fact yẹn gan ni mo fẹ́ wá bá ilé lánàá fún kí n sọ fún ẹ ká ní mo mọ lẹ́yìn ni. Really, that's a very good idea sir. Ó wà okay bẹ́ẹ̀. Ṣé fẹ́ kí n tẹ̀lé yín lọ sọ́dọ̀ ènìyàn náà ni? No, tẹ̀lé mi lọ kẹ̀ irọ́ oníláì tẹ̀lé mi lọ because ìwọ lẹni náà. Ìfẹ́ mi dé mo nífẹ̀ẹ́ gan. Mo nífẹ̀ẹ́ dé ìsàlẹ̀ ọkàn mi. Mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ni. Tó bá gbà láti fẹ́ mi, inú mi á dùn. Sir, ẹ má bínú sir. Kò ní lè possible sir. Why? Mo lẹ́ni tí mò ń fẹ́. Èmi náà bá ẹ ṣeré mọ́dé. Mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ni. Tó bá gbà láti fẹ́ mi bá ṣe dúró ìsìn, ìgbéyàwó ló kù. Ó dẹ̀ ní nǹkan tí mo jẹ́ kúrò ní mo yàn. Ní ìṣeré yìí. Ọmọ ti lọ́dọ̀ ọmọ ẹ̀. Sorry sir. Sorry sir. Èèyàn kan lóun gbé fóònù yẹn sá.
máa bẹ̀ ṣe sí wá gbé wọ́n wà mítìn wọ́n wà mítìn. Àwọn abúlé Ṣọ́láńdò náà ni. Abúlé wo ló ń pè? O ò lè kọ́ lẹ́kọ́ tó wọlé ni. Ẹ má bínú torí pé mo wà lórí kọ́ ọ̀hún ni sà. Ó dà pé wà àti Ìfẹ́mídé close gan. Dáadáa sà. Àjẹpọ̀ máa mọ́lé ẹ̀ nìyẹn. Àmọ́ wọn bẹ̀ sà. Good. Máa fẹ́ kó mú mi délé ẹ̀. Sà? Ọgbọ́n nǹkan tí mo sọ máa fẹ́ kó mú mi délé ẹ̀. Because mo ṣe ń receive bọ̀ tí mo wọlé mo kágbéyàwó mọ́ ilé ẹ̀ ṣé ó fẹ́ ṣègbéyàwó abẹ́. Ayẹ́pọ̀ tí ọlọ́run ọ̀nà tipẹ́tipẹ́ nìyẹn òun fi ti kọ́ ilẹ̀kùn àbí. Rárá sà mo ṣe ń dé bíbá iná mo kàn gbọ́ ìgbéyàwó bí orin ayé ló ń ìgbéyàwó sà. ṣé kí n rí dáyà náà náà wà pọ̀ mi. ṣé bẹ́ẹ̀ dáadé. Ọ̀gá iwájú ilé àwọn Ìfẹ́mídé làwọn yìí sà. Ẹ̀sà ẹ̀mí wò bóyá kí ẹ̀yin nìkan lọ kí mi dúró sínú mọ́tò mi báyìí sà. Kí ló dé? Kò sí ọkàn rẹ̀ yẹn lọ yọjú sí i lẹ́yìn nìkan lè fẹ́ rí wọn. Kí mi nìkan wọlé? Bẹ́ẹ̀ni sà. Tí n bá wọ bẹ̀ lọ́sìn tí n bá lọ wo àpátímẹ̀ntì rẹ̀ kí wọ́n tó bá bẹ̀rẹ̀ sí pa wẹ̀rẹ̀ mi lórí kan. Ó jẹ́ àlọ́jọ́ ọkọ̀ mi wá sí ìgbà yẹn. Nítorí ọ̀rọ̀ tẹ́ sọ ló jẹ́ kí n sọ wípé kí Ramon kó yẹra fún wa. Ṣé gbogbo ń tẹ́lẹ̀ sọ kalẹ̀ yìí Ramon náà ó mọ̀ ń pa ẹ̀? Yes, ó mọ̀ ń pa ẹ̀. Ẹ jọ̀ọ́ mà ṣé kò sí ẹ fi béèrè mà? Kò sí nǹkan kan. Àmọ́ gbogbo ń tẹ́ sọ pátá ṣùgbọ́n kan wà ní ọ̀rọ̀ náà. Torí wípé Mariam ilé mùsùlùmí ló ti jáde. Ibi tó ti ń bíyàn lọ́nà méjèèjì mùsùlùmí ló bí. Ẹ̀yin kẹ̀dẹ̀rẹ́ ẹlẹ́sìn kejì ní kí la ṣe fẹ́ ṣe sí. Ṣé gan ni mà? Ṣẹ́rí mi ò lòdì sí ẹ̀sìn kankan àti mùsùlùmí àti ẹlẹ́sìn kírísítánì mi lòdì sí. Tẹ́ bá bi Ìfẹ́mídé gan, á ṣàlàyé fún yín pé ìyàwó mi tó ṣaláìsí ẹlẹ́sìn mùsùlùmí ni. Ó dẹ̀ ṣe ẹ̀sìn yẹn lójú àmì tó fi jáde láyé. Mi ì dẹ̀ yẹ lọ́wọ́ wò torí mo gbàgbọ́ wípé àti ọ̀tún àtòsì Ọlọ́run kan náà là ń pè. Ọ̀nà tá a fi ń gbà pé ó ló yàtọ̀. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá Ọlọ́run bá wa yanjú àwọn òṣèlú tó wá ṣe. Adúkẹ́. Kí ni? Ìfẹ́mídé ìwọ ni. Bẹ́ẹ̀ni èmi ni. Ẹ wo alágọ̀ àti pé àlàtẹ̀lá yẹn kò lè ṣẹlẹ̀ láíláí torí mi ò lè láíláí fẹ́ Ọlánrewájú mi lè fẹ́. Kí ló ṣẹlẹ̀ tó fi lè fẹ́? Màámi kò ṣe kọ́kọ́ fún mi bọ́ mi lọ́ọ̀fẹ́ mi nífẹ̀ẹ́ àti pé mo lẹ́ni tí mo fẹ́ fẹ́ yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni kí n má fẹ́ lẹ́sìn kejì kí ló dé tẹ́lẹ̀ ṣe wá yàtọ̀. Bẹ́ẹ̀ni èmi ni mo sọ bẹ́ẹ̀ àmọ́ ohun tí ò yé mi Ọlánrewájú ti wá jẹ́ kó padà yé mi. Wo mo rí pé ọmọ dáadáa ni. Ọmọ tó bí léèrè tó gbẹ̀kọ́ ni. Mi ò mú ẹ tipátipá o pé kò fẹ́ o àmọ́ lójú ẹ̀mí mi kọ́ ló ṣe máa fọ́ ọmọ olórin tó jẹ́ pé wọ́n ló ń kó owó ẹ̀ fún tójú jẹ́ bó ṣe wù ẹ́ náà bó ṣe wù ló tún ń ṣe ẹ́ tó ń ná ló ń nù ẹ́ tó ló ń ṣe lójú ẹ̀mí mi kọ́ ló ṣe máa fẹ́. Alájà kò nà mí. Irọ́ ló ń pamọ́ èèyàn àwọn èèyàn ṣáilé ayé yìí ṣá Màámi Iyànlá ò máa ṣe bẹ́ẹ̀ kó máa nà mí rí kó máa kó mi lówó jẹ àwọn olówó àṣọṣọ kó sọ fún yín. tó ń sọ gbogbo sọ lágbára ẹlẹ́dàá mi ò ní rí bẹ́ẹ̀ wọ̀ Ọlọ́run ò ní pé bẹ́ẹ̀ ń bì jókòó ẹ̀. Alájà mo sì ní kí ẹ yé ṣépè. Ó dáa mo ti gbọ́ ohun tí mo bá fẹ́ nítorí èmi ni mo mọ ohun tí mo rí èmi ni mo dẹ̀ mo dáyé kùfè mi mo bí ẹ. Get the boy.
ènìyàn tó ènìyàn ló lè sọ birthday to bẹ́ẹ̀nìyàn ṣe jẹ́. Happy birthday to you. Happy birthday to you, my love. Happy birthday to you. Yippee! Hooray! Kí ló ń ṣe náà? Ó tiẹ̀ sọ̀rọ̀, ó tiẹ̀ rẹ́rìn. What's wrong with you? Thank you. Is that you gonna tell me thank you? Just thank you. Is that how you gonna tell me thank you? Uh-huh. Is that how you're gonna say thank you for your birthday gift? I got you a car. Kimde. A car? Yes. You bought me a car? Yes. Mato! Yes. Oh, get it back! Oh my god! Oh my god! Yes, I bought you a car. I don't know. I don't know what to say. A car? Yes! I bought you a car. Are you crazy? Ora mọ́tò fún mi. I am crazily in love with you. Happy birthday. Happy birthday. Moto. I have a car. Yes, you do have a car. But I don't know. How do I deserve this? Oh, come on, you do. You do, you deserve more because I love you. You're my love. Okay. Coming back to myself. I'm also focused. This car. You want to throw really? This is big. It's a very, very well. You know what? I'm about to join me so I can move broke because I've been saving up. What's in that joint you to share dear? I'm save every last penny me. But money last for any surprise from birthday. You know, so I just didn't want to tell you before. I've been saving up. I just move here. It's just too much for me. I swear, I don't know. Are you happy? I am more than happy. Are you excited? So what are you doing sitting? Let's go check out the car. My car. Your car. Oh! Let's go. We'll come back. Yomi. I like your mini skirt, you. Then you carry dress, you. If I tell you so, I love you. My money, my body, now your own. Oh, baby. Wow. That's it. Where have you been? It's been a while. Oh, I've been to London to see the Queen. Funny you. Ṣé ọ̀rẹ́ ẹ̀ kan gbé mọ́tò sí ẹ̀dì ni? Gbé mọ́tò sí mi dé. No now, record label tí mo ṣẹ̀ṣẹ̀ sign in pẹ̀lú. Àwọn náà relay fún mi. You know, I'm a star. Ooh. Wow. Yeah. So you don't have a car? Yeah, just like you. Oh, congratulations. Thank you very much. If you really don't mind, I was thinking we could hang out. You know, you hanging out with a star. Really? Well, if you are a star, then I'm also a moon. Oh! Ta ló jámọ́? Bá mi sọ̀rọ̀, mi ta ló gangan ló jámọ́? What the hell do you think you are? Tell me, ilé sí orí ọ̀ṣọ́fọ̀ wọ̀ jẹ́, ìwọ̀n pèrè ẹni star, ìwọ star, ìwọ lè jẹ́ sọ́fọ̀ ayé rẹ̀ tó bọ̀ jẹ́. Jẹ́ kí n sọ̀rọ̀ ọkọ rẹ, ṣé o rí ọmọ yẹn kó o mọ ipò òun wa kó bá ṣépè rẹ̀, I'm telling you, ayé rẹ̀ tó bọ̀ jẹ́ pátápátá, o ti kúre yẹn, rádá ọ̀dà ọ̀ṣì. Felix, o ti ní gods kan. So, olórí láyà, kúrò láti ilé ẹ̀ kẹsẹ̀ lẹ́sẹ̀. O wá embarrass mi báyìí. Iyọ̀lá, you dey mad ni, you dey mad.
ìwọ sọ fún èmi lórí láyà láti wá sí lórí àbọ̀dọ̀ orúkọ ẹ̀ pè dán ìjọ náà ń pẹ́ ìtìjú wíìsì nílé o lọ sí studio o wá ṣe responsibility ọkọ dédé nílẹ̀ o ń bọ̀ nílé obìnrin ọkọ wá síbi ṣe ló sọ fún ayé rẹ̀ ti bọ̀jẹ̀ ọ̀nà méjì ńlá o kúrò nílé o lọ sí studio from there o bá wọ o wá sílé obìnrin lè jẹ́ sọ̀rọ̀ àtẹ̀yìntọ̀ orúkọ ẹ̀ ti dàrú o wékọ̀ mọ́ra. kí ni ìṣòro ẹ pẹ̀lú nǹkan tó wà lẹ̀ kò sọ ibi tí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sọ pé tó ti gbà kan ẹ fún mi. ṣé ọkọ mi kí ni problem ẹ. oh fine this person in question nígbà tí ó lóyún tó gbé wá mo ní kó yọ ó dẹ̀ ní náà pọ́n máa take responsibility gbogbo oyún so báwo ni ẹ ṣe kàn ẹ́. o máa carry responsibility wọ́n bó ṣe mi sọ̀rọ̀ bí ẹni orúkọ rẹ̀ pé o sọ̀rọ̀ bí ti mosquito bí ayan o máa carry responsibility ó dà kó máa carry responsibility this problem ẹ jọ fún mi ní kọ́kọ́rọ́ ọmọ tó kí mi dá padà gift ló jẹ. bẹ́ẹ̀ ni mo sọ. you are very very stupid person. àmì ò sọ fẹ́ pé mi ẹ jọ tó yọ lọ́run kí ló ń ṣẹlẹ̀ ń bíbà yìí ariwo yìí pọ̀ jù èèyàn fẹ́ sùn èèyàn ò ráyè sùn kí ló dé kí ló ṣẹlẹ̀ Uncle Felix. jọ Gbémisọ́lá jẹ́mi ló àkókò láti bust brain rẹ̀ bóyá ajáró dé mọ́lẹ̀ nínú ilé rẹ̀ kó ṣe kiri kó fi tipátipá dé mọ́lẹ̀ ìfi kó ṣe kiri kó tú sílẹ̀ àbí gbọ́ bọ́ sọ̀rọ̀ ask him. ṣe gbádùn ṣá. nọ́nà èsì mo gbádùn kí n gbádùn mí ni wà bẹ́. ṣe wà òkè ṣọ́n bá mi sàṣì èwo lórí burúkú kan ṣé ti gbà yí pé inú ilé mi lẹ́wà ni. ẹ̀dẹ̀ ń fọwọ́ sórí ẹ̀ fọwọ́ lálẹ́ inú ilé mi ṣe wà òkè ṣá. Gbémisọ́lá orí aláìsàn fún ọ nírò fi tipátipá dé mọ́lẹ̀ ló ń bọ́ sọ̀rọ̀ ṣá. àlè ọ̀rẹ́ ta ni ṣé torí pé mo tiẹ̀ ń pọ́n ilé ṣé torí pé mo ń lo FM mo ń pọ́n ilé ṣó gbádùn ṣá Felix èwo ló ṣe èwo lórí burúkú kan ó dẹ̀ wọ́n lẹ́mi wọ́n dẹ̀ pariwo ó mọ̀ pé nọ́ọ̀sẹ̀tì ló wáyé ni. Iyọ̀lá ṣó ti rí àwọn nǹkan tó wá fojú rí gbà I don't have much to say kémi máa lọ. Iyọ̀lá tó bá ti ṣe tán ajá tó wá ẹ wá dìgbòlugi tó wá ẹ wá kó já kó lẹ́jà rẹ̀ kúrò nílé mi fún mi ṣé ìyàwó bẹ́ẹ̀ ló sanwó nílé fún mi ni. ayẹlẹ ṣẹmọràn ẹ̀dá ìlú gangan ni ó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa kọ́ sáwọn kan ara mi ọ̀ ìfẹ́ bí ẹyẹlẹ́dà ṣọ́hun nìyó ẹ̀pẹ́ kọ́ wá wé ìfẹ́ ṣálọ lọ́rùn fìdáyé gbòǹgbò ìfẹ́ ṣálọ fi sáàmì ọkọ láyà o ẹ má má tọ́ ń tọ́ dànù ọ̀hún. Hello, Ifemide. Báwo ló ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn? Ok, ká gbà wípé òun sáfẹ́ mi níbi iṣẹ́ gbogbo ọ̀n ló fi avoid mi ká gbà yẹn bọ́kúrò tó wá kú òun bí iṣẹ́ láìpẹ́ bí o sọ fún anybody o sọ fún yàn ọkàn o kàn abscond. kò rí bẹ́ẹ̀ yẹn sà kò ṣe kí bí àmọ́ abscond ọkọ mi ló ní kí n má ṣiṣẹ́. ọkọ ẹ wo nìyẹn my dear ṣé ẹni tó fún ẹ lóyún tí ò gbà tó ò rí mọ́ yes now ṣé ẹ̀ ló ń pè lọ́kọ Ìfẹ́mídé kí ló tó ń tọ́ra ẹ̀ ó yẹ kó ti yẹ pé ọmọkùnrin yóò nífẹ̀ẹ́ wọ́n ló nífẹ̀ẹ́ because kálọ̀ nífẹ̀ẹ́ ni á dúró tiẹ̀ ní condition tó wà yìí but why is it now. òrìṣẹ́ fẹ́ máa nù mí lọ́rọ̀ ni ẹ̀wọ̀n mo ti ń lọ o. no I'm sorry má bínú bẹ́ẹ̀ kọ́ má bínú. Anyway nǹkan tí mo fẹ́ sọ ni wípé láti àlàáfíà ló wá sọ ìkàlẹ̀ o tó bá ti bímọ ẹ tán àwọn ò lé ẹ̀mí iṣẹ́ o you can come and resume to your post. Take care. All right. ọ̀rọ̀ ìfẹ́ lágbára ohun tó ń kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ́ sáwọn kan. ọ̀rọ̀ ìfẹ́ lágbára ó lágbára o ẹni lórí onífìlà tó nífìlà o àfìgbà tó bá sóhun tó lánàá o. I look around the world. Guess what I say? Okay ni.
ọjọ́ òkun ẹ̀. Ìmọ̀ràn tí máa gbà ẹ́ ni wípé kó tọ́jú omijé ojú ẹ̀ títí dìgbà tó máa fi bímọ tí ò ní bàbá. Ṣé bí mo kékékéké mo wí ìjó gbọ́ ó gbọ́ lẹ́yìn tí mo sọ fún ẹ pé mi gbọ́dọ̀ rí ìwà àtọmọ olórin jákujàku yẹn kọ́ ló tún lọ ra mọ́tò fún. Ìwọ kẹ̀dẹ̀rẹ́ òòrà kan sẹ́sẹ̀ òun lé bọ́ọ̀sì mú kiri títì ni débi tó tiẹ̀ fẹ́ rántí èmi ìyá ẹ̀ láti ra mọ́tò fún mi. Ṣòro ayé ẹ̀ báyìí ẹni ò kì í ṣọjọ́ ẹkún ẹ̀ hùn. Gbogbo èyí tí mò ń ṣe ìmú ṣe tàbí amọ́ ni gbogbo àdúrà tí mò ń ṣe kọ́lọ́run bá mi sùn ẹ́ láyọ̀ àtàlàáfíà kó lè rẹ́sìn ẹ̀ kó rẹ́lẹ́yà ẹ̀ ṣí ọ. Kíni ẹ? Ẹrù ẹ kọ́. Maria, súnmọ́ sẹ́bí ẹ̀yà sára. Ẹsẹ̀ mi, ẹyin mi. Iyiola. Yes, baby. Oh. How come? I thought you said you're going out. Mo ti change mind me. I'm not going again. Oh. Why? Ṣé kìí ṣe torí oúnjẹ? I'm done. O lè jẹun kọ́nsìn kó máa lọ, àbí? Actually, nǹkan tó wù mí ṣe ń sìn, mo fẹ́ fọ àwọn aṣọ mi. Mo tiẹ̀ ti kó wọn sílẹ̀. But òròjú àti kó wọn sínú washing machine ló ń ṣe mí. O fẹ́ fọṣọ. Look, Shuri. Gbogbo èmi ni a fẹ́ fọṣọ ni, a fẹ́ dáná ni nínú ilé. Dada mi. You see, I don't want you to stress yourself. Mi fẹ́ in unnecessary stress kankan fún ẹ. Okay, ṣé mo kàn tó mo fẹ́ kó ṣe ń sìn? Tí n bá ti gbóúnjẹ wá, you eat and you go out. I'll do it. Really? Yeah. Okay. Tó bá jẹ́ pé lóòótọ́ o really nífẹ̀ẹ́ mi and you're ready to do anything for me, can you just come over here and massage my leg for me? Oh. I will do anything for you. I will do anything for you. I will do anything for me. Believe me. You see, tí n bá ti dáná tán, tí n bá ti serve it, just eat. Tí bá jẹun tán, go out. Okay. Enjoy yourself. Okay, so what are you cooking? Guess. Rice and plantain. That's what's up! Oops. Oúnjẹ tí mo sè. Oops. Alájà, nítorí Ọlọ́run, ẹ má fi ronú síra yín léṣe. Ẹ jọ̀ọ́ ẹ wá jókòó. Ṣé mo dúpẹ́? Ṣé mo dúpẹ́? Mi ò ní fi owó ẹ̀san fún yín. Àmín, àmín. Mo ní bàbá tó fọ́ sínú ọ̀nà mi mọ́. Àmọ́ mo sọ. Mo kékeré mo wíwí fún Mariam ó kọ̀ kú gbọ́dé.
mo sọ ọmọ mi ò gbọ́ sí mi lẹ́nu. Ṣé níbi tó bọ́ra rẹ̀ já sí báyìí? Alájà, ẹ má sọ̀rọ̀ báyìí mọ́. Alápàdúpẹ́ lọ́lọ́run ọba. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀dá tọ́lọ́run ò mọ̀ sí. Ká ṣá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó mo dúpẹ́ Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́ Alájà. Àdúrà ṣáà ni ká máa ṣe fókó ọ̀nà. Ẹ ní rírú ẹ̀ mọ́. Ṣé Ọlọ́run náà ti ní gbogbo ipò téèyàn bá wà kó máa dúpẹ́? Bẹ́ẹ̀ni. Ó ṣe. Ó dá ká gbọ́. Bàbá dáadáa. Lágbájá ń wé, tàmẹ̀dó ń wé, tọ̀hún ń wé, tòsí ń wé, tọ̀tún ń wé. Ohun tó ń wé ẹ jẹ́ ká máa gbọ́. Agbọ́n máa gbà ní yóò jẹ̀bi dúpẹ́ bóyá. Ọlọ́pàá, Iyọlá tí mo sọ rè, ẹ arrest rẹ̀. Mr. Iyọlá, ẹ remain calm, please. Felix. Jọjọ má kí mi rárá, ọlọ́pàá yìí ṣiṣẹ́ ọwọ́ ẹ arrest ẹjọ́ má sọ̀rọ̀ nítorí sọ fọ okùn òsì ẹsẹ̀ rẹ̀ ti yọ síta o ò fẹ́ sọ mi sọ fọ ó mọ̀ sọ iyọ Ìfẹ́mídé ti kú. Ìfẹ́mídé ti kú. Jọ ta ló ń jẹ́ Ìfẹ́mídé? But ó yẹ kó pè mí ká stop to be dọ̀ kó bá dé station wà á ṣe kiri dé documentary àbí kàn ti ń pè statement wà láti dé ní station. Yoruba ni wà now, right? We can solve this within ourselves. Ẹ jẹ́ ká wọlé. You see, mo fẹ́ jáde already. I'm on my way out. Iyọlá, no, don't explain anything. Ọlọ́pàá ẹ kíṣẹlẹ̀ ẹ arrest yẹ. Mr. Iyọlá, nǹkan tẹ́ kan máa ṣe fún wa ni pé ẹ kàn máa tẹ̀lé wa dé station wa. Nǹkan tẹ́ kan mọ̀ ń pa ikú yẹn kàn máa lọ bá explain ẹ̀. So move. Officer. Ẹ má parọ́, let's go. Ẹ ní sùúrù náà. Let's go. Let's go. Let's call the lawyer. Let's go. Let's go. See you, Felix. Ẹ má argue pẹ̀lú wa, let's go. Okay, it's okay. Let's go. Ẹ má dànù. Ìbẹ̀yìn ni ká máa rò kẹ́dà máa padà jẹ̀bi ní ìbẹ̀yìn rẹ̀ ó. Ṣẹ̀rí Mr. Star wọ́n dẹ̀ ti star gan ẹ wò bẹ̀yìn star wọn bọ̀dá wa kò má dá láyé yọ kẹ́dà sọ̀n tó dànù. Ìbẹ̀yìn ni ká máa rò kẹ́dà máa padà jẹ̀bi ní ìbẹ̀yìn rẹ̀ ó. Èmi mo pa Ìfẹ́mídé. I killed that innocent girl. Èmi mo pa. Wàláhì èmi mo pa. I killed that. Èmi ni mo pa ọmọ yìí. Iyọlá, ìwọ kọ́ ló pa á. Wo má kó ẹ̀bi tí ń ṣe tẹ̀lé rẹ lórí. Have we met before? Yeah. I've been around you ever since you were born. Hey, look here. You all look wow. And I guess you have always been with me ever since I was born, right? And why didn't you tell me I was doing the wrong thing? Why now? I've always led you to the right path. But it won't let you listen. Wo, Madalo. Ìwọ kọ́ ló pa. Why can't you come there? You see? Fact frankly, you declare to this person, ó sọ fún pé ó lè fẹ́. And deep inside her, ó náà mọ̀ pé ó lè fẹ́ òun. Òun ló sọ ara ẹ̀ di ọrùn oṣù làpàrọ̀ kú sí. So fine, she got what she deserved. So má fún rẹ ní problem kankan. Ìwọ kọ́ ló pa o. Hey, look here. Irọ́ ló ń pa fún ẹ o. Lóòótọ́, ó jẹ́ kó yẹ pé o ò tí ṣetán láti marry. Àmọ́ o sọ fún pé ò nífẹ̀ẹ́. Bẹ́ẹ̀ o dẹ̀ ń gba owó lọ́wọ́ ẹ̀. Tó bá mú gbá wá, wàá gbà. Tó bá wá wàá gbà. Nígbà tó mọ̀ pé ò nífẹ̀ẹ́, kílé tó ń gbà. Now, o ti wá gbà tán. O ti wá kú báyìí. Ìwọ ọdẹ lọ́lọ́run fi ṣe sábàbí ikú ẹ̀. Ṣé kí n má tàn ẹ́? Ìyà tó ń bẹ fún ẹ lọ́dọ̀ Ọlọ́run kékeré kọ́. Ẹ má jẹ́ tún jìnnà kankan mọ́. Èyí tí mo jẹ́ ní sẹ́ọ̀ náà ti tó. I've learned my lesson. Ẹjọ́. Ọmọ tí o nífẹ̀ẹ́ tó torí ẹ̀ ṣe gbogbo nǹkan tó ṣe. Ìjọ ọmọ tó wà báyìí. Gbẹ̀mísọ́lá. Bẹ́ẹ̀ni. Yes.
ó sáré lórí kí n lè jáde kúrò nínú cell and thank God I'm out now and ó dẹ̀ dá mi lójú pé ó máa wà nílé báyìí sìn and it would be a surprise tó bá rí mi. Irọ́ ló pa o. Ìjẹ́ ìwọ bi ra ẹ̀ pé kí ló tó jẹ́ pé wọ́n náà fi sábàbí kọ́ ọ̀run wàá jẹ ìyà ní ọ̀dọ̀ Ọlọ́run ìyà tó ní bọ́m̀bẹ̀ títí láéláé. Iyọlá ò lè jẹyà kò lè jẹyà wàá jẹ ìyà kò lè jẹyà ó máa jẹyà kò lè jẹyà ó máa jẹyà kò lè jẹyà ó máa jẹyà kò ní jẹyà ó máa jẹyà kò ní jẹyà ó máa jẹyà. Yes, okay, finally. Maybe I'll say I relocate. You're right. Ṣé mo pé actually mo sọ fún tẹ́lẹ̀ náà pé mo ń gádà àwọn ọkọ̀ pé bọ́ ṣé mo pé Yorùbá náà pọ̀ wọ́n ní tọ́wọ́ yẹn bá ti tẹ̀ kúdà èyí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tó fà á báyìí. But now I'm okay. I have all we need to live, you know. Mo dẹ̀ di promise ẹ̀ náà pa máa relocate. You get? I'm just worried about good care of you. Like seriously. I'm okay with you, come back me now and take him out of this because mo yo ọkùnrin ló disturb mi pa on fẹ́fẹ́ wo kedere ṣe ló kon promise. Wow, you're right. You know, ibi tèmi náà wà lọ́hùn. Àwọn obìnrin disturb me. So they wọ́n pé ìlú akátá easy. Àtobìnrin àtọkùnrin ló fẹ́ ra wọn, you know? But I just have to stay focused. Not for any other thing, just for you, you know? And make sure pé mo achieve nǹkan mo do rẹ̀ lọ́sàn. And all for you. I'm so happy. I'm finally going to be with my love. Oh. I can't wait. Amara. Ẹ ká sọ. Sunday. Báwo ni mo sì wá o? Ṣé kò ní pẹ́ ń jáde? Ṣé mi ń jáde kẹ̀? Èmi ń travel out ní ẹ pẹ̀lú ọkọ mi. Wo ìgbà tó ti sọ pé ó máa padà wá tí mi ò dẹ̀ rí ẹ mo ti retí títí èmi ti wá another buyer fún mọ́tò yìí. Ẹ wo madam ẹ má ṣe bẹ́ẹ̀ o gbogbo wàhálà yín náà mo ń bá káàkiri mo ń bá gbogbo ẹ náà mo ń tọ́ láti ṣarajọ yín o ẹ jọ ṣẹ́ni bí mo ìwà yìí 350,000 ó ti wà lọ́wọ́ mi báyìí. 350,000 naira fún odidi mọ́tò ẹ̀ àbọ̀ mọ nǹkan tó fẹ́ rà ni. mo mọ ẹ jọ mo gbàlejò mo gbọ́nà jọ ni ẹ jọ. Well, it's okay. Kò kún ṣe pé mo really need owó náà. Mo kàn ṣáà wá bí tí mo fẹ́ ju mọ́tò èsì ni. Ó yá gbé. Ẹ ṣé gan. So the shop owó náà pé. Ó pé ẹ̀ka ó pé. Ohun tó ń kọjú sẹ́nìkan. Ẹ ṣé. Ẹ̀yin ló kọ́ sáwọn kan. Ọ̀rọ̀ ìfẹ́. Gangan ni ó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa kọ́ sáwọn kan ara mi ọ̀ ìfẹ́ bí ẹyẹ lẹ́dà ṣọ́hun nìyó ẹ̀pẹ́ kọ́ wá wé ìfẹ́ ṣá